tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin olólùfẹ́ mi olólùfẹ́ Yorùbáwùyí ẹ ṣé gan ni a kú ṣọ́ àná báwo ni ṣọ́ àná yẹn ó ṣẹlẹ̀ ń kẹjọ everybody wọ́n ní chance láti pè wọlé láti sọ ẹ̀dùn ọkàn wọn àbí bẹ́ẹ̀ ni sórí ṣò tí mo fẹ́ ṣe lénìí mo fẹ́ kẹ́ bá mi share ṣò káàkiri kókó gbogbo àwọn ọmọ Ìsẹ́yìn Òrò lára mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ wọn kó bá mi kan chief imam àbí imam tí wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn ò kí ń dọ̀bálẹ̀ fún ọba ní ìlú Ìsẹ́yìn àti àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀ ń pé akálòlò lèmi so mo fẹ́ lo ọgbọ́n kékeré kan tó wà lórí tèmi láti béèrè àwọn questions kan lọ́wọ́ àáfàá tí wọ́n sọ̀rọ̀ yẹn bóyá Elédùmarè lè ṣe káwọn ìgbárùmọ̀lẹ̀ ṣe kẹ́ bá mi share fídíò yìí kó kan àáfàá yẹn mo fẹ́ béèrè àwọn questions kan lọ́wọ́ wọn tó má lè dáhùn àwọn questions yẹn àwọn fídíò wọn ni màá play o tí màá fi béèrè àwọn questions yẹn lọ́wọ́ wọn ìwọ tó bá wá ń wo show yìí má rí gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ Yorùbá tí èmi Yorùbáwùyí dúró fún kò against ẹ̀sìn kankan pálapàla lèmi ò gbà láàyè I am a no nonsense woman pálapàla lèmi ò gbà láàyè ilẹ̀ Yorùbá tèmi fẹ́ ibi tí mùsùlùmí láti lè ṣe ẹ̀sìn ẹ̀ pẹ̀lú àlàáfíà ibi tí kìrìsìtẹ́nì láti lè ṣe ẹ̀sìn ẹ̀ pẹ̀lú àlàáfíà ibi tí oníṣẹ̀ṣe láti lè ṣe ẹ̀sìn ẹ̀ pẹ̀lú àlàáfíà níbi tí ẹnìkan ò ti ní máa tako ẹnìkan níbi tí ò sì ti ní sí injustice ibi tí equity ti máa wà tó jẹ́ pé òfin tó bá mú sardine ó gbọ́dọ̀ mú geisha ẹja inú agolo làwọn méjèèjì Yorùbá nation tèmi ń polongo fún ẹnìyẹn ìwọ tó bá wá ń fojú ọ̀tẹ̀ ojú ìkíṣí ojú àbòsí wò ó wípé òun jà fọwọ́ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ̀sìn is a product nínú ayé tá wà yìí not just in Yoruba land or in Nigeria it's a product tí marketer fẹ́ market Yorùbá nation tèmi ń sọ fún ẹ á jẹ́ ilẹ̀ tó jẹ́ wípé mùsùlùmí can market their religion to the Christian to the oníṣẹ̀ṣe to all the individuals ìwà wọn tí wọ́n fi mákẹ́ẹ̀tì ọjà wọn làwọn tó kù máa fi gbà lọ́wọ́ wọn the same thing apply to the Christians and the same thing will apply to oníṣẹ̀ṣe polówó ọjà ẹ polówó ohun tó gbé wá tó ò ní fi wàhálà polówó ẹ̀ fún àwọn èèyàn tí ò ní sí dandan lá pé àwọn èèyàn gbọdọ̀ ṣe ẹ̀sìn ẹ Yorùbá nation tèmi ń polówó fún ẹ nìyẹn so mo wá fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ àfáà yìí wo tó bá wá fi pé ojú ẹ̀sìn ló fi wò problem ti ẹ nìyẹn o màá fẹ́ ẹnìbọ̀ tó fẹ́ wo show yìí kẹ́ relax àwọn question tí mo fẹ́ béèrè lọ́wọ́ àfáà yìí àti lọ́wọ́ àwọn ọmọ Ìsẹ́yìn particularly mo láwọn questions kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn before then ẹ ká kọ́kọ́ kí kábíyèsí bá mi ṣe kábíyèsí o kábíyèsí o kábíyèsí o fún ọba wa tuntun Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Owóadé Ọ̀yọ́mèsì ẹ kú oríire gbogbo ilẹ̀ Yorùbá pátá a kú oríire kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ojú pàṣẹ kẹrẹ mọdẹ máa ti bà ẹ̀yin lẹ ń pé kólówó gbowó ẹ ń pé kí wọ́n fà fẹrù sílẹ̀ àṣé kó lè bá a dìjà kó lè bá a dá pọn kó máa Adéyẹmí yín lè bá a rí jẹ níbẹ̀ ni kábíyèsí my little advice fún yín ó ní wípé think Yorùbá first ẹ ti débẹ̀ o Elédùmarè ti gbé yín débẹ̀ orí ló máa ń yan ọba ẹ ti débẹ̀ Elédùmarè yẹ kẹ́ gbégbá òyìn ẹ̀ ní gbégbá ata o àsìkò tẹ́ ẹ débẹ̀ yìí á tu ilẹ̀ Ọ̀yọ́ lára á tu ilẹ̀ gbogbo Yorùbá lára kábíyèsí I think Yorùbá first before anything ilẹ̀ Yorùbá lẹ wà bó tiẹ̀ jẹ́ wípé àwọn àgbààgbà Islam kan especially Murik wọ́n ti dìde wọ́n ní gọ́vnà Ṣèyí Mákindé ó fẹ́ islamize ó fẹ́ christianize ilẹ̀ Yorùbá àgbákò òyìnbó oríṣiríṣi Nàìjíríà ló pín sí Barrister ti kọrin ó ní agbóyìnbó jà wọn British kó wá lọ agbóyìnbó jà Amẹ́ríkà wá lọ ojoojúmọ́ ni dictionary wa ń lékún ní Nàìjíríà náà ti ń fa sábàbí o ẹ jẹ́ ká bára wá sọ títọ́ ṣọládà ẹ má yẹ ká lọ sọ́dọ̀ Barrister may he so rest in perfect peace òyìnbó oríṣiríṣi náà ti gbé jáde wọ́n ní Ṣèyí Mákindé fẹ́ sọ
ìlú Ọ̀yọ́ di ìlú àwọn Kristẹni. Bàbá wa Owóadé Akeem wà ní orúkọ wọn gẹ́gẹ́ bẹ́ ṣe ń wò lẹ́gbẹ̀ẹ́ mi. Àwọn náà mọ̀ bí a Christian ni wọ́n bí a Muslim ni wọ́n. I am not talking about ẹ̀sìn. I am talking about ilẹ̀ Yorùbá. That you guys should all think Yorùbá first. Lẹ́yìn yẹn tí má sọ̀rọ̀ ìmáàmù yẹn tó máa wá show fídíò kan fún yín. Ohun tí ẹ̀sìn tó sọ Nàìjíríà dà. Because eléyìí sì kò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ohun tí ẹ̀sìn tó sọ Áfíríkà dà. Pastor kan sìn ó ti fi ẹ̀sìn gba ẹ̀mí ní ẹnu ẹnìkan ní hospital. Ó fi ẹ̀sìn ó fi rán ní ọ̀run àrèmábọ̀. Ọ̀run kíákíá ó rán níṣẹ́ tí ò yẹ kó jẹ́. Iṣẹ́ pákánleke, iṣẹ́ fast. Òun ló rán. Now, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá imam tó ní àwọn ò kí ń dọ̀bálẹ̀ fún Aláàfin fún ọba. Àtàwọn question tèmi máa fẹ́ bi wọ́n ká wá sáré kí n ṣe dègbèrè lọ́wọ́ wọn. Màá kọ́kọ́ jẹ́ kí play ẹ̀ fún yín tán ná. Màá wá kí tó wá play fídíò bàbá ẹlẹ́sìn yẹn fún yín. Let's go. Báwo ni ṣé gbádùn ẹ̀ tẹ́ bá ti gbádùn bá mi tẹ thumb up lórí show yìí. Ẹ̀bẹ̀ ṣé wí tẹ́ wò dé náà ẹ fi ìṣẹ́jú kan mẹ́ fi tẹ thumb up lórí show yìí. Ẹ máa kọ comment yín tẹ̀lé mi. Then ẹ̀yin tẹ́ bá ti download tap send. Ẹ lọ bá mi download tap send. Ẹ lo promo code mi Abiola TTS. Ní àkọ́kọ́ ni o kẹ́ lè bá gba bónọ́ọ̀sì àní àwọn nǹkan kan tó bá ń bọ̀ látọ̀dọ̀ Yorùbáwùyí èmi lèmi ń jẹ́ Abiola so kẹ́ lè máa rí gbà ń bẹ̀. Let's go. Nísẹ̀yìn ìmáàmù ní bàbá ọba o. Wàá ìsọ̀lú mi o. Tọ́. Ọba ní àdọ̀bálẹ̀ fóun. Ká bọ́ síwájú ká dọ̀bálẹ̀. Àwọn akábíyèsí ẹ má bínú. Sọ̀yájú sí yín. Fi ṣègbéraga. Fi sàbùkún yín. Àwọn tó ti lọ sáájú yín náà mọ̀ pàwẹ̀ ìdọ̀bálẹ̀. Ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sì ni sallallahu alaihi wasallam. Àfẹ́ mú fún wa lọ́wọ́ ara wa. Tá bá bínú agbára ẹnìkan ká wá nù lóye o. Tá bá bínú kódà ọba àlú agbára rẹ̀ ọ̀ká wá. Kábíyèsí Ọlọ́run. Ṣùgbọ́n a sì ń ṣe sùúrù náà nígbẹ́ pé onílò nífẹ́ kí lò. Ìsìláàmù àtọ̀húnrìn wa ni mo ní nísẹ̀yìn ìsìláàmù ẹ sàtọ̀húnrìn wa. Ìsìláàmù sì kẹ́yìn dé nísẹ̀yìn. Àwọn bàbá wọ ìyàsọ́rọ̀ oyè ni. Ẹ wo gbogbo àdúgbò tí ìsìláàmù wà, gbogbo àdúgbò tí ìsìláàmù wà, Òkè Ọlá, Òkè Ọjà, Ìjẹ̀mbà. Àárín gbogbo ìlú ni wọ́n wà, wọn ò sí lẹ́yìn ìlú. Báwo ló jẹ́ pé ibi tí ìsìláàmù wà ló wà láàrin ìlú. Ẹ pé ibi tí ìsìláàmù ò sí tí ó tó nǹkan mẹ́ ló wà lójú ìlú. Táwa sọ pé àwọn tó wà láàrin ìlú yẹn àlejò. Báwo lè yẹn ṣe fà àlejò sí àárín gbogbo ìlú? Àlejò wọn máa fúnlẹ̀ ní pẹ̀tù wọ́n náà lọ múlẹ̀ ń bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ni. Àlejò ní múlẹ̀ sáàrin ìlú. Bàbá wọ́n yìí sí àlejò nínú ìlú yìí. Ìgbẹ́ nìkan máa pàtàn pé ìsìláàmù bákan. Níjọ́ Sẹ́yìn ti bẹ̀rẹ̀ ìsìláàmù ti bẹ̀rẹ̀ nínú Sẹ́yìn mi. Ọ̀rọ̀ ẹ pẹ̀tò gbogbo ìtàn ilẹ̀ Yorùbá ló dàrú. Ìtàn Yorùbá gangan fúnra ara rẹ̀ dàrú. Wọ́n máa sọ̀tàn ìtàn Odùduwà báyìí ní ṣẹ̀ẹ́kẹ̀ máa rẹ́rin ni. Wọ́n pè Odùduwà ìgbà tí ń bọ̀ láti kọ̀lé ọ̀run wá sí kọ̀lé ayé. Wọ́n wá mú chéènì ń bá chéènì bàbá yìí. Omi ní bẹ́ńlẹ̀lẹ̀ wọ́n wá mú ìkarahun ògbín tọrọ yèpẹ̀ sí. So wọ́n wá da ìkarahun ògbín yẹn ó dá alẹ̀ sórí omi. Òròmájẹ adìẹ ọlọ́mọ tó mú lọ́wọ́ wọ́n wá fílẹ̀ òun lọ́wọ́ tán yèpẹ̀ rẹ̀ tó fi dé Sẹ́yìn tó fi dẹ́kò tó fi débàdàn tó fi káàkiri gbogbo ayé yẹ̀pẹ̀ tá ń tẹ̀yìn adìẹ yọkẹrin lọ́tìrán káàkiri bẹ́ẹ̀. So fún mọ̀jásàbà ẹwọ àgọ̀ nínú ọ̀rọ̀ ìtàn táwọn professor tí wọ́n sàkọọ́lẹ̀ rẹ̀ ni ìtàn tó mọ primary school tí ó fọ́t bí adìẹ yọkan o lè tán yẹ̀pẹ̀ Sẹ́yìn nìkan tó wá pé yẹ̀pẹ̀ gbogbo ayé. So ìtàn mí tún gbé pé rárá Odùduwà ọ̀wá látọ̀run ilẹ̀ Lábárò sí wá nígbà ó sì dé Ilé Ifẹ̀ ọba àwọn èèyàn ń bẹ̀ kódà Ọbàtálá òun lọba nígbà rẹ̀ ọba tró ẹ̀rí ọgbàjọba lọ́wọ́ ẹ̀rí. Ẹ bá sọ pé Álímì gbàjọba lọ́wọ́ Àfọ̀njá n'Ílọrin kìí ṣe Álímì làkọ́kọ́
ṣọ́kọ́ gbàjọba nílẹ̀ Yorùbá Odùduwà náà gbàjọba lọ́wọ́ Ọbàtálá ní nílé Ifẹ̀ àwọn èèyàn kan bẹ nílé Ifẹ̀ àti láwọn Èkìtì Ìkàrẹ́ Àkókò àbí Èkìtì Ìkọ̀lé àbí nǹkan kan báyẹn àwọn ọ̀gbàrà wọn lọ́mọ Odùduwà torí pé àwọn gbà pé àwọn tí ń bẹ nílé Ifẹ̀ ṣáájú k'Odùduwà ó tó dé àwọn ìṣọmọ Odùduwà ń tàwọn so kò sí ti tún nínú ọ̀rọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn dàrú ńlẹ̀ Yorùbá lórí pé àwọn tó lajú tí ó kọ̀tàn ò tètè sí so nínú àwọn tó kọ̀tàn tó rí tàn kọ díẹ̀ ńlẹ̀ Yorùbá Michael Jackson àti lórúkọ rẹ̀ ń jẹ́ òyìnbó ni ọmọ UK òun lọ́kọ̀tàn ńlẹ̀ Yorùbá káwọn èèyàn máa reverse lọ́pọ̀lọpọ̀ òun làwọn kẹjọ́ kọ̀tàn Yorùbá yẹn tó sì rí tàn yẹn kọ díẹ̀ ọ́tàrà dí yẹn Islam ẹ ṣàjòjì nínú sẹ́yìn ọ̀ àwàláwà láàrin gbogbo ìlú báwo lẹ́ni tó wà láàrin gbogbo sí á jẹ́ àjòjì nínú ìlú ẹ̀ Ọlọ́run kó ṣàánú wa àṣẹ Èdùmàrè ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ ṣé ẹ mọ̀ nǹkan tó fa ìdí ọ̀rọ̀ tí ìmáàmù yìí ń sọ máa kan wọ́n pè ní ọ̀rọ̀ Yorùbá máa yìí ló gbé Quran ló sún níná ó dẹ̀ ṣàlàyé wípé bóun ṣe sun Kùránì níná òun ń ṣe ṣóò lọ́wọ́ òun ń ṣe ṣóò ní ọwọ́ ní àáfàá kan wọlé sórí ṣóò òun ó wá ní tó bá dáná sun Kùránì ó ní Kùránì ò ní jóná ó lóun wá rò pé irú mírèkù wo nìyẹn lòun wá délé ló bá kanná sí Kùránì ló lọ ra Kùránì lọ́jà ló bá kanná sí oníṣẹ̀ṣe yìí gan-an ọmọ mùsùlùmí ni tẹ́lẹ̀ kó tó do níṣẹ̀ṣe so ó wà lọ́wọ́ DSS láti gbà yẹn dì sí bet ẹ bá mi wo fídíò kan tó fẹ́ fi hàn yín nísìn kó tó di pé mo sọ̀rọ̀ mo fún bàbá ìmáàmù yẹn lésì. A dá ọpẹ́ fún Ọlọ́run a sì tọrọ ọ̀kẹ́ a tọrọ ọ̀gẹ̀ fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo ní kí n fi eléyìí sọ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá tí ẹ já láṣìṣe tí ẹ ń ṣàṣìṣe láti máa fi àwọn nǹkan tí ò sí dọ́gba Ọlọ́run Ifá yín tó sọnù ńlẹ̀ Yorùbá tẹ́ ń wá káàkiri pé ká padà sí di àṣà Ifá yín tó sọnù ni mo ti bá yín rí kẹ́ ẹ wá gbà ó ṣẹ́ gbọ́ òun rè ó òun ni mo ń dá lẹ́yìn Ifá yín tó sọnù mo ti bá yín rí mo ti fẹ́ nà pa láti ìgbà tí mo ti gbé wá bá a bá rẹ́ni tó ń wá fàájì ẹ̀ òun rè ó Ifá yín tẹ̀ ń wá káàkiri nílùú Ẹ̀gbá òun ni mo bá yín rí o kẹ́ ẹ wá gbà ó ṣẹ́ gbọ́ máa ń sálà. ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kí bá mi dá ẹjọ́ yìí sí comment section ẹni tẹ́ ń wò ní ẹgbẹ́ tó dé fìlà tó múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìyẹn ni wọ́n pè ní ọ̀rọ̀ Yorùbá TV ó ní mùsùlùmí tó do níṣẹ̀ṣe tí wọ́n ní Kùránì ò ní jóná tó kọ́ná sí Kùránì ó wà lọ́wọ́ DSS báyìí ó wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí ẹnì kejì tẹ́ ń wò yẹn tó múra Lárúbáwá tó wọ jàlábíà Lárúbáwá fìlà Lárúbáwá ó ní ọmọ tó sọ pé wọ́n bí òun sínú ìṣẹ̀ṣe ó ní kò sí lédì tóun ò wọ̀ rí ó ní kò sí ògbóni tóun ò bá ṣe rí ó padà gba síláàmù lẹ́yìn tó gba síláàmù tán ó gbé ikin ifá táwọn oníṣẹ̀ṣe gbójúlé gẹ́gẹ́ bí atọ́nà tiwọn bí Kùránì ṣe jẹ́ atọ́nà fáwọn mùsùlùmí ó pe àwọn oníṣẹ̀ṣe ní aláṣìṣe ó gbé ikin ifá jáde ó dànù ó lóun ti fẹ́ nà pa ó fi yílẹ̀ òun rìn káàkiri láàrin ìlú that is Nigeria of today kí ni ìdájọ́ tí lórí ibẹ̀ yẹn ná kí lẹ rí sí tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ọmọ mùsùlùmí tó di oníṣẹ̀ṣe ó sun Kùránì ó wà lọ́gbà ẹ̀wọ̀n ọmọ oníṣẹ̀ṣe tó di mùsùlùmí ó fọ́ ìkìnfá mọ́lẹ̀ ó da gbogbo ìkìnfá nù ó lóun ti fẹ́ nà kìnfá pa òun rìn káàkiri láàrin ìlú this is among why tí èmi ṣe ń pariwo pé ká dúró lórí ilẹ̀ wa kí òfin tó mú sandin kó lè mú geisha tó bá ní ọmọ mùsùlùmí tó jó kinní níná òun gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n ẹni tó da kí n fánù náà gbọ́dọ̀ lọ sẹ́wọ̀n
òun ló wá dífá fún bàbá tó sọ̀rọ̀ ìmáàmù yìí á wùn mí kí bá mi share fídíò yìí kó kan bàbá ìmáàmù yìí mo fẹ́ play fídíò wọn sìn màmá wa béèrè àwọn questions kan lọ́wọ́ wọn àti àwọn ọmọ Ìsẹ́yìn gangan let's go ẹ ká play fídíò wọn. nísẹ́yìn ìmáàmù ni bàbá ọba o ìsọ̀lú mi o ọba ní àdọ̀bálẹ̀ fún òun abọ́síwájú àdọ̀bálẹ̀ àwọn akábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín àfi ṣègbéraga àfi ṣàbùkún yín àwọn tó ti lọ ṣáájú yín náà mọ̀ páwọn yìí dọ̀bálẹ̀. Bàbá ìmáàmù wọ́n ní nísẹ́yìn wọ́n ní ìmáàmù ni bàbá ọba àwọn lọ síwájú ọba kábíyèsí sọ wípé àwọn ò dọ̀bálẹ̀ wọ́n láwọn ò kí ń dọ̀bálẹ̀ fún ọba ìmáàmù ni bàbá ọba wáyé tí ìmáàmù wá lọ sí ààfin tí wọ́n lọ fẹjọ́ sùn láàfin wáyé tí ìmáàmù tó jẹ́ bàbá ọba tí ò ránṣẹ́ sí ọba tó jẹ́ ọmọ ẹ̀ kó wá bá ní mọ́ṣáláṣí ó yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí Asẹ́yìn ni pé Asẹ́yìn o máa bọ̀ wá bá wa ní mọ́ṣáláṣí báyìí máa bọ̀ wá bá wa ní mọ́ṣáláṣí báyìí a fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kankan fún ẹ a fẹ́ sọ báyìí fún ẹ kò yẹ kẹ́ ẹ lọ bọ́ba láàfin ó yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí ọba pé kó fa etí ẹ̀ méjèèjì báyìí kó máa bọ̀ wá bá yín àbí ẹ̀yin tẹ́ ń wò mí kí lẹ ní mo sọ. ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sì ni sallallahu alaihi wasallam àfẹ́ mú fún wa lọ́wọ́ ara wa tá a bá bínú agbára ẹnìkan ká wa nù lóye o tá a bá bínú kódà ọba àlọ́ agbára rẹ̀ ọ̀ká wa. ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì ní kẹ́ ẹ má dọ̀bálẹ̀ fún ọba nílẹ̀ Yorùbá ṣé ànábì ó jọmọ ilẹ̀ Yorùbá ni wáì tí ìfẹ́ ànábì láṣẹ máa lo ìfẹ́ ànábì ní ilẹ̀ Yorùbá Ọlọ́run èwo ṣé Ọlọ́run Ṣàngó Ọlọ́run Ògún Ọlọ́run àwọn bàbá wa tó ní ká máa dọ̀bálẹ̀ fún bàbá tó bí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bá jí làárọ̀ á dọ̀bálẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọkùnrin wọ́n á dọ̀bálẹ̀ fún àwọn òbí wọn àwọn tí wọ́n jẹ́ obìnrin wọ́n á kúnlẹ̀ fún àwọn òbí wọn it shows the sign of respect táwa ń lò nílẹ̀ Yorùbá unlike ilẹ̀ Haúsá ilẹ̀ Fúlẹ̀ ilẹ̀ ànábì ti wá ní àsìkò tiwọn wọ́n máa ń lòṣó ni gẹ́gẹ́ bó ṣe ń ṣe ń lọrin wọ́n á lòṣó fún àwọn bàbá wọn ni and wọ́n sì ń practice lòṣó yẹn ní Ìlọrin dèní wọ́n dúró lé emir lọrin kò sẹ́ tó máa dúró lé lórí ẹ máa kúnlẹ̀ lórí níwájú ẹ̀ ni ẹ lè kúnlẹ̀ níwájú Sultan of Sokoto ṣùgbọ́n ẹ lè dọ̀bálẹ̀ níwájú Asẹ́yìn onínú mi ṣe ń dùn pẹ̀lú ọba Gandhi. I think this is the time tí gbogbo ọmọ Yorùbá tá gbọ́dọ̀ sit up because if we allow them to continue disrespecting our obas wọ́n á déwájú Ọọ̀ni Ògúnwùsì ajé bàbá Tadéníkáwò wọ́n á déwájú Ọọ̀ni Ògúnwùsì wọ́n á máa sọ pé àwọn ò kì í dọ̀bálẹ̀ níwájú ọba and if this continues ohun tó ń jẹ́ ìdọ̀bálẹ̀ ìkúnlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n á gbé kúrò ọmọ ò ní máa kúnlẹ̀ kí ìyá ẹ̀ mọ́ báwo ni káwọn ọmọ ẹ dákun torí Ọlọ́run nígbà tẹ́ bá lè dọ̀bálẹ̀ kí ọba mọ́ àwọn ọmọ wa tó bá jí làárọ̀ bóyá kẹ́ fún wa ní ọ̀nà tí wọ́n fi máa kí wa àwọn ọmọ ọkùnrin ọ̀rọ̀ tí mò ń sọ kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn and if you believe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni problem ti ẹ nìyẹn ṣàkátà pàrà báyìí ni àgbàlagbà máa ń sítọ́ títọ́ bá ti yí láyìí jù ó ti di tìkẹ̀lẹ̀bẹ̀ nìyẹn ó ti ń bọ́ sárùn tí a bá eradicate pé kán yé dọ̀bálẹ̀ kí ọba definitely àwọn ọmọ ò ní lè dọ̀bálẹ̀ kí bàbá àtìyá wọn nínú ilé mọ́ tọ́mọ bá wá jí láàárọ̀ báwo ló ṣe máa kí bàbá ẹ̀ ṣó máa nawọ́ sí ni àbó máa lóṣò ẹ lè bá mi kọ sí comment section ẹ bá mi share video ìkókan bàbá àmàmù yìí
wípé ọmọ wọn ní bàbá ìmáàmù ní bàbá ọba o, kò yẹ kí ìmáàmù lọ sáàfin ọba, ó yẹ kó ránṣẹ́ sásẹ́yìn pásẹ́yìn bàbá wa mọ́ṣáláṣí. Bàbá ṣáà máa ń pàṣẹ lórí ọmọ ẹ̀ ni. Oh sorry, wọ́n táwọn bá bínú wọ́n lẹ́nìkan ò lè dá wọn mú. Táwọn bá bínú even náà ọba ò lè dá wọn mú. Ẹni tẹ́ bá wo ṣó tí mo ṣe lánàá ṣáà ibi ọ̀tán ti lọ na ọba, wọ́n lọ na ọba níjọ ìjọ Jímọ̀, wọ́n fẹ́ kírun Jímọ̀ wọ́n dẹ̀ lọ na ọba. Wọ́n lọ na ọba níjọ Jímọ̀. Ọba yes wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nínú yín ni o, lẹ́yìn ọba tẹ́ bá fira yín sí ipò ọ̀wọ̀. Èyí bá tẹ́ bá ti fira yín sí ipò ọ̀wọ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí nínú yín ni. Mo dé mọ́ ń bẹ̀ ọba fẹ́ lọ kí Jímọ̀, wọ́n wá mú ọba wá na ọba wá dákú. Kò funny. Let's go ahead. ṣùgbọ́n a sì ń ṣe sùúrù náà nígbà pé onílò ní fẹ́ kí lù Islam àtọ̀húnrìn wa ni mo ní nísẹ̀yìn Islam ẹ̀ sàtọ̀húnrìn wa Okay. Islam ò sì kẹ́yìn dé nísẹ̀yìn àwọn bàbá wọ ìyàsọ́rọ̀ oyè ni ẹ wo gbogbo àdúgbò tí Islam wà, gbogbo àdúgbò tí Islam wà, Òkè Ọlá, Òkè Ọjà, Ìjẹ̀mbà, àárín gbogbo olú ni wọ́n wà, wọn ò sí lẹ́yìn ìlú. Báwo ló jẹ́ pé ibi tí Islam wà lọ́wọ́ láàrin ìlú, ẹ pé ibi tí Islam ò sí tí ò tó nǹkan mẹ́ lọ́wọ́ lójú ìlú, táwọn àtọ́gbọ́n tó wà láàrin ìlú yẹn àlejò, báwo lè yẹn ṣe ń fa àlejò sí àárín gbogbo ìlú? Àlejò máa fúnlẹ̀ ní gbogbo ìwọ́n lọ múlẹ̀ ń bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ni àlejò ò ní múlẹ̀ sáàrin ìlú. Ẹ ṣeun sà, mo láìkì àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Ara àwọn question tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ẹ̀yin àti àwọn ọmọ Ìsẹ́yìn ni wípé ẹni pé Ìsẹ́yìn Islam kò kí ń ṣe àlejò ní ìlú Ìsẹ́yìn. Ṣé Ìsẹ́yìn ló bí Islam? Ṣé Lárúbáwá kọ́ ló bí Islam mọ́? Mo kàn fẹ́ ẹ má bínú sá o. Mo kàn fẹ́ béèrè bóyá ká mọ̀ pé ṣé Lárúbáwá kọ́ ló bí Islam mọ́? A ṣe wípé Ìsẹ́yìn ni origination Islam. Ìsẹ́yìn ló gbé Islam sí gbogbo àgbáyé. Torí ìlú téèyàn bá sọ pé mi ò ń ṣe àlejò nílùú yìí, a ṣe pé ibẹ̀ náà ti bí olúwẹ̀. So now ó dẹ̀ pé ó ń clear sí wá sí wípé Ìsẹ́yìn ló bí Islam, kì í ṣe àwọn Lárúbáwá mọ́. Ẹ má yẹ káwọn Arábù wá fọlọ́pàá mú yín o. Wọ́n ní Ìsẹ́yìn ló bí Islam. Yes, ẹ wá ní àwọn Yorùbá ibi tí Islam pọ̀ sí jù àárín gbùngbùn ìlú ni. Ṣùgbọ́n àwọn ibi tí Islam ò ti pọ̀ ẹ̀yìn ìlú ló wà. Báwo ni ọmọ ìlú ṣe máa ń wà lẹ́yìn ìlú tí àjòjì máa ń wà láàárín ìlú? Gbogbo ọmọ Yorùbá, this should serve as a lesson to each and every one of us. Even nínú Bíbélì, wọ́n ní love your neighbor as yourself. Wọ́n ní love your neighbor more than yourself. Lóye dífá fún pé rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore, rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore, onínúure Ọlọ́run ló kó yọ, onínúure àwọn bàbá wa Elédùmarè ló kó wọn yọ lásìkò yìí tí àwa tá à ń dìde ṣe ń dìde. Ṣóre làwọn bàbá tiwa. Yorùbá of today tó ń gbé yàrá kan ní àlejò kan lòun bọ̀ láti ìlú òkè àtúnwọ̀n adé sọ́dọ̀ ẹ̀. Ọkọ àtìyàwó àtàwọn ọmọ wọ́n wá sùn sílẹ̀ lẹ̀. Wọ́n á mú ṣíà, wọ́n á tò sórí ara wọn. Lẹ́hùn tébù, wọ́n á gbé sórí ara wọn àbí kí wọ́n gbé síta, wọ́n á sùn sílẹ̀ lẹ̀ láti satisfy àlejò. Àlejò á sùn sórí bed. I think this is the time. Yorùbá of today, mi ò ní ẹ má ṣoore o. This is the time every one of us should wake up. Nípa àwọn orí àgbákò tá a máa ń ṣe. Àwọn bàbá wa ni wọ́n fa wèrè lọ́yàn. You know, the same thing apply to Àfọ̀njá. Tí wọ́n ní Àfọ̀njá dé, ó ṣe kinní kan, ó wá ní kí Álímì máa jọba lọ. Ní Àfọ̀njá kankan ò ṣe jọba ní Ìlọrin. Torí jagunjagun ní Àfọ̀njá. Ọ̀tọ̀ wọn á gbèrè ọ̀tọ̀ gbọ́ pé kẹ́nìkan máa ṣe olórí tó bá jagun lọ, ẹnìkan ló máa wà tó máa ṣe olórí.
ó yẹ kí Àfọ̀njá mú lára àwọn ọmọ ẹ̀ ní pé yá ìwọ jókòó sípò ọba kó o máa ṣe olórí lọ ṣùgbọ́n tó pé a máa ń kúndùn àlejò wọ́n ṣe máa ń kí Yorùbá pé àwa ló máa ṣàlejẹ̀jẹ̀ bí ẹni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n àyà wọn ń bẹ nílé Yorùbá ló máa ń ṣe àlejò kọjá ààyè so pé wọn àwọn mùsùlùmí wà láàrin ìlú yẹn Yorùbá ló máa ń gbé the best part of him or her to àlejò Yorùbá ló gbà kó fi lélẹ̀ tẹ́ bá ní party ṣe ń sìn àwọn èèyàn ọ̀táwà ń gbélé face me I slap you àìmọye èèyàn tó bá ní ìyá sílífà máa bọ̀ àwọn àlejò yín ti lé láti lókè ẹ jẹ́ kó máa lù yàrá wa ẹ kó máa bọ̀ alẹ́ Yorùbá will go outside àwọn ẹ̀ máa bàbá tí ìlú sì da àwọn onílé wọn lọ tẹ́ ẹni síta wọn á sùn in the name of pé àwọn àlejò kan wá bá neighbor wa sóde láti ìlú òkè wọn ò mọ tálejò yẹn gbé bọ̀ o bóyá àlejò yẹn ń tọ̀ lé ní o bó ń yàgbẹ́ lé ní o bó ń jalè ní o Yorùbá máa fi yàrá wọn kalẹ̀ am I making sense sọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣe ti experience ẹ̀ rí ẹni tó má dẹ̀ bí sílé olówó láti kékeré ṣe ti gbọ́ nípa ẹ̀ rí tẹ́ ẹ̀ bá wá gbọ́ nípa ẹ̀ èmi ń fa opportunity yìí sọ fún yín pé ilé face me and face you làwa gbé adẹ̀rí bí àwọn bàbá wa ṣe máa ń ṣe àpọ́nlé àlejò so imam bó ṣe jẹ́ gangan nìyẹn so ẹ yẹ ká go ahead. wọ́n bá wọ́n ṣe àlejò nínú ìlú yìí ìgbẹ́ nìkan máa pàtàn pé ìsìláàmù bákan níjọ́ sẹ́yìn ti bẹ̀rẹ̀ ìsìláàmù ti bẹ̀rẹ̀ nínú sẹ́yìn ilé ọ̀rọ̀ ẹ̀ pẹ̀tọ̀ gbogbo ìtàn ilẹ̀ Yorùbá ló dàrú. ẹ má ti lọ síbi tán Yorùbá sá mo fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ ẹníjọ́ tí sẹ́yìn ti bẹ̀rẹ̀ ní ìsìláàmù ti bẹ̀rẹ̀ nínú ìsẹ́yìn ibi tí question ti bá àwọn ọmọ ìsẹ́yìn tó kù nìyẹn mo fẹ́ béèrè lọ́wọ́ wọn oríkì tán máa ń kí wọn ṣé kì í ṣe mistake wọ́n ní ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dímọkọ ogun òrò jàjàjà kó jà sẹ́yìn rí mo ṣe wá fẹ́ béèrè lọ́wọ́ wọn ìlà tán máa ń kọ yẹn ẹbẹ dí kí ni ìtumọ̀ ìlà yẹn ṣé ìsẹ́yìn orò ni wọ́n lóòótọ́ ni àbí ìsẹ́yìn àlùkùránì we need to know ẹ má bínú o mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn mọ̀ sẹ́yìn ni pé ìlà yẹn ẹ lọ béèrè dáadáa ìlà ẹbẹ dí tẹ máa ń kọ yẹn kí ni ìtumọ̀ ọ̀là yẹn kí ló dé tí wọ́n kì í ní ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dímọkọ kí ló dé tó yẹ pé gbogbo ọba tó bá jẹ ní ìsẹ́yìn ó gbọ́dọ̀ ṣe orò mi ti fẹ́ go deeper mo fẹ́ kẹ́ bá mi share video kó bá mi kan bàbá yìí lára kó sọ fún wa ṣé ìsẹ́yìn orò ní ìsẹ́yìn ni àbí ìsẹ́yìn àlùkùránì. ìtàn Yorùbá gangan fúnra ara rẹ̀ dàrú. okay. wọ́n máa ń sọ̀tàn ìtàn Odùduwà báyìí ní sẹ́ẹ̀kẹ̀ máa rẹ́rìn wọ́n pe Odùduwà ìgbà tí ń bọ̀ láti kọ̀lé ọ̀hún wá sí kọ̀lé ayé wọ́n wá mú chain ń bá chain bàbá yìí omi ní bẹ́ńlẹ̀lẹ̀ wọ́n wá mú ìkarahun ògbín tọrọ yèpẹ̀ sí tó wọ́n wá da ìkarahun ògbín yẹn ó dá alẹ̀ sórí omi òrò má jẹ́ adìẹ ọlọ́mọ tó mú lọ́wọ́ wọ́n wá fílẹ̀ wọn lọ́wọ́ tẹ yèpẹ̀ rẹ̀ tó fi dé sẹ́yìn tó fi dé kò tó fi dé Ìbàdàn tó fi káàkiri gbogbo ayé yèpẹ̀ tá à ń tẹ̀yìn adìẹ ọ̀kẹ́ lọ́tẹ̀ káàkiri bẹ́ẹ̀ sọ̀fùmọ̀jẹ́ sábà ẹ wo àgọ̀ nínú ọ̀rọ̀. Àdìmùsídẹ́sàbà ẹ wo àgọ̀ nínú ọ̀rọ̀ so wípé ẹdìyẹ kan tan ilẹ̀ nígbà tó dúdú à ń bọ̀ ó jẹ́ ọ̀rọ̀ àgọ̀ létí yín sà sí wàhálà ṣùgbọ́n kò jẹ́ ọ̀rọ̀ àgọ̀ ní etí yín wípé wọ́n ní wọ́n bí ọmọ kan tó ń jẹ́ Mohammed tó máa fi bí àwọn màláìkà ti ṣe operation fún wọn ti lágbá ìyá ẹ̀ ṣé sọ́jàn làwọn màláìkà kò jẹ́ ọ̀rọ̀ àgọ̀ létí yín sà because mi wá síbí wá bú yín àgbàlagbà ní nǹkan tí ò bá yé wa bí akẹ́lẹ̀ ayé wa wípé wọ́n la àyà ẹnìkan gbogbo tó fi lè wà bí ènìyàn àwọn màláìkà ti kó kúrò ṣé àpá ibi tí wọ́n ti la àyà ẹ̀ tí wọ́n ti rán padà yẹn wà ń bẹ̀ wáì tí wọ́n máa la àyà ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá kó jáde nígbà tó yẹ pé òjíṣẹ́ lẹ pé ibi tó ti ń bọ̀ Ọlọ́run tó dá èèyàn ní alápá méjì tí ò dá ní alápá mẹ́ta
káwọn màláíkà ṣe wá gé apá kan kúò kó wá kó apá méjì kí ló tí Ọlọ́run ẹ̀ ò lè dá kó jẹ́ wípé kí ní ìyẹn gangan ìjẹ́ èèyàn yẹn gangan kò ní fi sí lọ́kàn kó tó di pé àwọn màláíkà ṣe máa ṣe operation why t'Ọlọ́run stress àwọn màláíkà tó ń ṣe operation fún why ìyẹn ò jẹ́ ọ̀rọ̀ àgọ̀ létí yín kò dàbí fiction kò dàbí ọ̀rọ̀ òpònú kò dàbí ọ̀rọ̀ tí ò mú làákàyè dání wọ́n ní bí wọ́n ṣe bí ó ti dákọ́ wá látọ̀run why tí wọn kò tó wà láyé ẹ̀ kúrò látọ̀run ṣáwọn Lárúbáwá máa ń dákú nígbà yẹn sà oh fine kò jẹ́ ọ̀rọ̀ àgọ̀ létí yín wípé àwọn ẹyẹ kan lọ ń kó òkúta nínú iná wọ́n lọ ń sọlù àwọn kan lórí níjọ àwọn tó jẹ́ ìjọ elérin sà kò jẹ́ ọ̀rọ̀ àgọ̀ létí yín pé a perfect person or a perfect being tí ẹ pè ní Ọlọ́run nìkan ló perfect jù láyé Ọlọ́run yìí ló wá dá àwọn tó jẹ́ èèyàn ó wá dá wọn ní imperfect because pẹ́pà lágbájá Ọlọ́run nìkan ló perfect láyé Ọlọ́run yìí ló wá dá àwọn èèyàn ní imperfect ó wá ní òun máa fìyà jẹ wọ́n fún imperfection wọn òun máa dà wọ́n lọ sínú iná òun ló dá wọn pé wọn ò perfect o àìperfect èèyàn ló yẹ kó jalè àìperfect èèyàn ló yẹ tó pé Ọlọ́run dá èèyàn pé èèyàn ò perfect ló jẹ́ ká máa ṣe oríṣiríṣi that same Ọlọ́run tẹ́ ẹ sọ pé ó dá wa ọ̀rọ̀ yẹn ò máa jọ ọ̀rọ̀ àgọ̀ létí yín sà ọ̀rọ̀ yẹn ò jọ ọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè pé ẹni tó dá wa pé perfect o ó wá lò máa dà wá sínú iná for imperfection wa ó dá wa sáyé pé ní èèyàn tí kò perfect ó wá ní ká máa lọ struggle ká lọ perfect tipátipá nígbà tí ìwé yín sọ fún yín pé ẹnìkan ò lè mọ̀nà àyàfi ẹni tó ń bá fi mọ̀nà ẹni táwọn bá ti ṣì lọ́nà kò lè mọ̀nà ẹni tí Ọlọ́run ṣì lọ́nà Ọlọ́run yín that's Allah ṣì lọ́nà and Allah will put that person sínú hellfire nítorí pé ó ṣe àṣìṣe òun ló ṣì lọ́nà ó wá gba ọ̀nà tálà ti lọ yẹn and Allah will later put that person sínú ẹ̀wọ̀n àbí sínú iná dádì imam ọ̀rọ̀ yẹn kò jọra àgọ̀ kò jọra pé wọ́n gbé wa ní gógó no mo ń bè pé ọ̀rọ̀ yẹn ò jọ pé wọ́n gbé wa ní gógó wọ́n gbé wa mọ́ra kò máa jọ bẹ́ẹ̀ but ilẹ̀ Yorùbá tí ẹ ní ìtàn wa jọ ìtàn àgọ̀ ilẹ̀ Yorùbá ló sọ fún wa wípé tó bá wá sáyé tó bá hùwà tí ò dáa ayé yìí náà ni wàá ti gba ẹ̀san ilẹ̀ Yorùbá ló sọ fún wa o adé ń rí lára àwọn kan tí à ń rí àwọn bàbá kan tó yẹ pé wọ́n á ti dàgbà àwọn ìyá kan tó máa ń pé wọ́n á ti dàgbà tó bá ń dààmú àwọn Yorùbá máa nígbà tó wà ní Ṣàngó Òde ó dára ẹ̀san ló ń ké lórí ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ so dádì ẹ wá gbé méjèèjì sí ara yìí tó ní tá bá ti wà láyé o òun dá wa ní ẹni tí ò bá perfect tá bá ti wá ṣe nǹkan tóun ní ká lọ ṣe yẹn because òun ló dá pé perfect òun ló ṣe àwọn kan lọ́nà tó bá ti ṣì wọ́n lọ́nà tó bá ti wá lọ sí ọ̀nà yẹn á tún wá lọ dà wọ́n sínú iná àti ìtàn Yorùbá tó sọ wípé ìwọ tó bá ṣe aburú láyé wàá jẹ sọ́nà bá bìṣì táàdé ẹ̀ ń rí ẹ̀ pé àárí àwọn tó lọ sálùjọ náà àti iná ìyẹn ò àárí yẹn bẹ̀tà á rí lójú ayé pé àwọn kan wọ́n tó máa ń jìyà lágbàlagbà àwọn yẹn máa ní ó ṣe ṣégè ìgbà tó wà ní lọ́dọ̀ ọmọ tádẹ̀ fojú ara wa rí dáàdì ẹ wá gbé ìtàn yẹn síra wọn kẹyìn tẹ̀ ń wò mí ẹ bá mi gbé méjì síra wọn èwo ló perfect nísìn èwo ni ò perfect Yorùbá bìlì pé Ọlọ́run Elédùmarè wà ọba tó dá wa ọba tó máa san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ àbí ẹ̀ kí n gbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá ni pé Elédùmarè á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ kò fọ́ ní o ẹ jẹ́ ká tẹ̀síwájú. ìtàn táwọn pòfẹ́sọ̀ tó ń ṣàkọọ́lẹ̀ rẹ̀ nìyẹn ìtàn tó mọ primary school tí ó fọ́ sí adìẹ ọ̀kan o lè dá yẹn pẹ̀ sẹ́yìn nìkan tó wá pé yẹn pẹ̀ gbogbo ayé
so ìtàn mi tún gbé pé àrárá olùdó ọ̀wá látọ̀run ilẹ̀ lábárò ti wá nígbà ó sì dé Ilé Ifẹ̀ ọba àwọn èèyàn bẹ́ẹ̀ kódà Ọbàtálá òun lọba ń gbà ní ọrọ̀ àtúrò ẹ̀rí ó gbàjọba lọ́wọ́ ẹ̀rí ẹ máa sọ pé Álímì gbàjọba lọ́wọ́ Àfọ̀njá nílọrin èyí sá Álímì làkọ́kọ́ lọ́kọ́ gbàjọba nílẹ̀ Yorùbá Odùduwà náà gbàjọba lọ́wọ́ Ọbàtálá ní Ilé Ifẹ̀ àwọn èèyàn kan bẹ nílé Ifẹ̀ àti láwọn Èkìtì Ìkàrẹ́ Àkókò Àdé Èkìtì Ìkọ̀lé Àdé nǹkan kan báyẹn àwọn ọ̀gbára wọn lọ́mọ Odùduwà torí pé àwọn gbà pé àwọn tí ń bẹ nílé Ifẹ̀ ṣáájú kódùduwà tó dé àwọn ìsọmọ Odùduwà ń tà wọn. so òsì ti tún nínú ọ̀rọ̀ ayé. Bàbá ẹ ṣe gan jàre ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bó ṣe rí gangan lẹ ṣe sọ yẹn. There are many Yoruba people, especially àwọn Ìjẹ̀bú, tí wọn ò gbára wọn ní ọmọ Odùduwà. Because according to ìtàn táwa gbọ́, ìtàn tó pé ẹnìkan kọ fún wa pé òyìnbó ló wá kọ ìtàn ilẹ̀ Yorùbá yẹn, kí wọ́n kọ́ lọ síbẹ̀ kí tó lọ sí ìtàn tá a gbọ́ nípa Odùduwà. Òyìnbó tó kọ ìtàn ilẹ̀ Yorùbá, ó da ìtàn wa kọ ni. Àwọn bàbá wa ní àkọsílẹ̀. Tó bá tàn yín pé Yorùbá ní tírà wọn lákọsílẹ̀, ẹ̀kọ́ là kò lẹ́kọ̀ọ́sà, ẹ̀kọ́ kọlà. Yorùbá ní tó ń jẹ́ àkọsílẹ̀, confirm àkọsílẹ̀. Ẹ̀yin náà wò gẹ́gẹ́ bí tó ń ṣẹlẹ̀ lágbàáyé nísìn. Tí àwọn pásítọ̀ kan bá sọ̀rọ̀, àwọn pásítọ̀ mi ààyè against ẹ̀, wọ́n ní Old Testament ní New Testament lélẹ̀. Àwọn kan tẹ̀ ní kò rí bẹ́ẹ̀, ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Àríyànjiyàn wà nínú àkọsílẹ̀ tí àwọn Ísírẹ́lì tí wọ́n gbé fún àwọn Kristẹni. Tábà wá rí tí wọ́n tó nǹkan because tí wọ́n yóò kí ń pọ̀ tó nǹkan. Àárí ti àwọn Mùsùlùmí lóríṣiríṣi ọ̀nà tó pé ìjà burúkú lórí íńtánẹ́ẹ̀tì. Ànábì sọ báyìí, ànábì ò sọ bẹ́ẹ̀. Nítorí pé Kùránì sọ báyìí, Kùránì ò sọ bẹ́ẹ̀. Mùsùlùmí mélòó sà ni wọ́n ti gbéra wọn lọ sí court. Mùsùlùmí mélòó náà ti lọ tira wọn mọ́lé. Mùsùlùmí mélòó náà ti gbéra wọn ṣépè. Lórí pé ànábì sọ báyìí, ànábì ò sọ báyìí. Does that mean pé àkọsílẹ̀ tí wọ́n ní ó wà confused? That they don't even know what is real. Like now, I want to be a Muslim. Let me say, if I want to be a Muslim, ṣé Sùmùrà ni máa tẹ̀lé? Ṣé Kọ̀dìrí ni máa tẹ̀lé? Ṣé Jamatul Islamiyya ni máa tẹ̀lé? Ṣé kí n lọ sí Nusfat? Ṣé kí n tẹ̀lé àwọn ṣòkòtò péńpé? Ṣé kí n tẹ̀lé àwọn ṣòkòtò tí ṣòkòtò wọn balẹ̀? Ṣé kí n tẹ̀lé àwọn tó sọ pé ànábì ni tẹ́ bá ṣe nǹkan o kẹ́ ẹ pa? Àbí kí n tẹ̀lé àwọn tó sọ wípé ká máa bo ojú? Àbí kí n tẹ̀lé àwọn tó sọ wípé àwọn tí wọ́n ń bojú yẹn wọ́n lẹ́nà fẹ́ ṣe? We are, sir, online la wà. We are seeing many things online. Àti rí oríṣiríṣi ní online. So it is confused. But now let's go back to ilẹ̀ Yorùbá. Ìtàn ilẹ̀ Yorùbá a gbà wípé àwọn Ṣàngó, Ògún, Ọya, Ọbàtálá, Èṣù láàlú, Ògiri Òkò, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́. I believe pé àwọn ni ancestors tiwa. Ibi tí àkọsílẹ̀ tiwa wà nìyẹn o. I know if they are hiding this for us, ó ti ń expose síta nísìn. Èmi jókòó mo rò wípé how come tó jẹ́ wípé tá bá lọ bá babaláwo eléyìí tó bá dífá tó bá ní Ifá tóun dá yìí o òtúrá méjì ni o. Tá bá ní kí babaláwo 50 tán wà ńbẹ̀ kí wọ́n kí òtúrá méjì. The same thing tí kìíní kì ní kejì máa kì. Why tó jẹ́ wípé orúkọ tí wọ́n ń pe Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn awẹ́dẹ bí ẹ ń wẹ mọ́. Orúkọ yìí náà, oríkì yìí náà ni àwọn Yorùbá tó wà nísìn ni wọ́n tún ń kí Ọ̀ṣun. Tó bá fẹ́ kí Ọ̀ṣun ní ìlú òyìnbó, Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn náà máa pè. Why tí wọ́n ń kí Èṣù láàlú, Ògiri Òkò ní Èṣù láàlú, Ògiri Òkò ní Nàìjíríà? Tí àwa ti rí Ọlọ́ṣun kó bọ́ta kó wá tako Eléṣù wípé láàlú, Ògiri Òkò kọ́. Why tí Eléṣù àwọn tí wọ́n sin láàlú láàróyè àrògbó ẹ̀bọ́ra tí ń jẹ́ Látọ́pa, why tí wọn ò gbéra
kí wọ́n lọ bá Ọlọ́ṣun pé Ọlọ́ṣun lo Ọ̀ṣun yẹn but Ọ̀ṣun yẹn báyìí ni bí Sùmùrà àti Tìjàníyà àti Nọ́sífàtì àti Sàláfì 1990 àti Sàláfì 2000 bó ṣe máa ń bára wọn jà àti rí kí Ọlọ́ṣun àti Oníṣàngó kó máa bára wọn jà àti rí kí Ọlọ́ya abẹ́yìn tí rí tẹ́bá ti lè bá mi kọ sí comment section torí mi ò tí ì rí ni o lèmi ṣe sọ pé àwọn bàbá wa wọ́n ní àkọsílẹ̀ wọ́n ti ṣe ní àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán despite pé òyìnbó kan wá ṣe mọ̀ pé tó bá máa ba orin jẹ́ kò ní kọ orin yẹn bí olórin ṣe kọ ẹjọ́ mi ṣé èèyàn ṣe ń gbọ́ mi yé sọ̀rọ̀ tí mò ń sọ ṣó mú yes ẹ tó bá máa kọ orin kò ní kọ bí olórin ṣe kọ òun ló dífá fún pé òyìnbó tó fẹ́ wá kó wa lẹ́rú ọlá wípé wọ́n wò wá kí ni a lè fi kó àwọn Yorùbá lẹ́rú wọ́n rí pé a fẹ́ràn àlejò they came into our land wọ́n ṣe missionary school fún wa wọ́n ní ká àwọn abẹ́rẹ́ sí ni máa kọ nǹkan àwọn bàbá wa ló máa sọ̀rọ̀ fún ọmọ wọn á ní fi sọ́wọ́ òsì kó má fi jẹun ṣé ọwọ́ òsì yẹn ṣé kò fi tàǹbà ṣé kò fi ṣe nǹkan míì ṣùgbọ́n kò ní kúò ní orí ọmọ yẹn títí láéláé ìrẹ́pọ̀ there is friendship closeness láàrin àwọn bàbá wa àti àwọn ìyá wa àti àwa ọmọ ní ayé àtijọ́ táwa kéékèèké iná dẹ̀ sì dé bá in the morning tá bá jí láàárọ̀ ẹ káàárọ̀ bàbá mi ẹ káàárọ̀ ìyá mi káàárọ̀ ọkọ mi wà lálùbáríkà inú àdùn ààrẹ àyà báwo ni ṣó o sùn dáadáa Àjíkẹ́ Ọ̀kín ọmọ ọgbá ọmọ àwo ọmọ kòkò bàbá àṣàsùn wọ́n máa kí Àjíkẹ́ Ọ̀kín ní oríkì ilé bàbá ẹ̀ the àkọsílẹ̀ will be in Àjíkẹ́ Ọ̀kín's head Àjíkẹ́ Ọ̀kín ò ní gbàgbé láíláí pé Àjíkẹ́ Ọ̀kín lòun jẹ́ tún kí ẹ sílẹ̀ bàbá ẹ̀ òjò ọwọ́ ọmọ arólú owó ọmọ adédé tejiteji ọmọ ògúngi mọ́múgi òkìrì mẹ́sẹ̀ méjèèjì tilẹ̀ ọmọ òkìrì mẹ́sẹ̀ méjèèjì tilẹ̀ will be on Abeni's head tó yẹ wípé ẹnì kankan ò lè gbá kúrò and from there tí Àbẹ̀ní bá dàgbà á kí oríkì yẹn má wọn ọmọ tiẹ̀ tí Àjíkẹ́ bá dàgbà á máa kí oríkì yẹn má wọn ọmọ tiẹ̀ á máa wá lọ á máa lọ òun ló jẹ́ wípé àwọn bàbá wa ní làákàyè ju òyìnbó tó gbé kálámù àti lárúbáwá tó gbé kálámù àti tàdá tí wọ́n fi kọ̀ọ̀kan kalẹ̀ lọ. Now ìrẹ́pọ̀ tó wà láàrin wa àwọn oríkì yẹn jẹ́ kí ìrẹ́pọ̀ wà ìgbà mi tó bá fẹ́ rán ọmọ iṣẹ́ wọ́n lọ bá mi ṣe kinní kan tó bá fẹ́ lọ ọkọ mi Àyìnkẹ́ ó yá bá mi lọ ṣé o ọ̀dàgbà ọ̀làlúbáríkà ọmọ tó jí láàárọ̀ ń sìn tẹni kó má kúnlẹ̀ mọ́ kó má dọ̀bálẹ̀ mọ́ báwo ló ti fẹ́ gba ìwúre ẹnu ìyá àti bàbá ẹ̀ tó bá di ìrọ̀lẹ́ tó ní kálukú bá ṣe tán wọ́n ní wọ́n fẹ́ ṣeré òṣùpá àwa jókòó ti àwọn bàbá wa wọ́n máa wá sọ ìtàn fún wa they were catching us young then wọ́n gbé everything sí wa lórí because wọ́n mọ̀ pé àwọn ń lọ ní ọjọ́ kan táwọn bá wá lọ bọ́rọ̀ yẹn ò ṣe tó bá yẹ pé wọ́n kọ́ lákọsílẹ̀ ni òyìnbó á ti gbé gbogbo ẹ̀ wọ́n á ti lọ dáná sun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń dáná sun àwọn ìwé ifá àwọn ìwé ògùn tó ní kálukú nílé tó ní kí wọ́n máa lọ dáná sun ṣùgbọ́n àwọn bàbá wa ní làákàyè àtàwọn ìyá wa wọ́n ti pọ̀ kíní yẹn sí wa lórí débi pé tó bá dáná sun àkọsílẹ̀ wọn ò lè dáná sun tó wà lórí wa. ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn dàrú ńlẹ̀ Yorùbá lórí pé àwọn tó lajú tí ó kọ́ tàn òun tètè sí. So nínú àwọn tó kọ́ tàn tó rí tàn ẹ̀kọ́ díẹ̀ ńlẹ̀ Yorùbá Michael Jackson àti lórúkọ rẹ̀ jẹ́ Michael Jackson olórin ní sà ọmọ UK òun lọ́kọ́ tàn ńlẹ̀ Yorùbá táwọn èèyàn máa rí báàsì lọ́pọ̀lọpọ̀ òun làwọn kẹjọ kọ́ tàn Yorùbá yẹn tó sì rí tàn ẹ̀kọ́ díẹ̀. Pátara dín yẹn Islam ṣàjòjì nínú sẹ́yìn ọ̀ àwaláwà láàrin gbogbo ìlú báwo lẹ́yìn tó wà láàrin gbogbo ṣe á jẹ́ àjòjì nínú ìlú ẹ̀. ẹ ṣeun sà Michael Jackson olórin Michael Jackson
Michael Jackson ò lè kọ ìtàn ilẹ̀ Yorùbá fún wa. Àwọn òyìnbó tó sọ pé wọ́n wá kọ ìtàn ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n ò fẹ́ kọ orin bólórin ṣe kọ ni torí tó máa ba orin jẹ́ kò ní kọ bólórin ṣe kọ. Wọ́n wá wọ́n gbé ẹ̀tàn wá wọ́n kọ Bíbélì fún wa wọ́n kọ Kùránì fún wa wọ́n tún ìtàn ilẹ̀ Yorùbá wọ́n ṣe ní àgbélẹ̀rọ ìdàrọ wọ́n da ìtàn ilẹ̀ Yorùbá wọ́n dà wọnú ara wọn wọ́n fọ́ gbogbo ẹ̀ lójú fún wa nílẹ̀ Yorùbá nítorí pé wọ́n fẹ́ jà wá lólè nítorí pé wọ́n fẹ́ kó wa lẹ́rú wọ́n kó àwọn bàbá wa ní ẹrú ọpọlọ ṣùgbọ́n kinní kan tẹ́ ẹ̀ mọ̀ ni wípé Yorùbá máa ń lòṣó ikùn ẹ̀ ó máa ń dọ̀bálẹ̀ àwọn ọmọ Ìbàdàn mèsì ọ̀gọ̀ wọ́n ní Ìbàdàn ló mọ̀ o ò mọ láyípo àwọn bàbá wa fi láyípo hàn àwọn òyìnbó ni o àwọn bàbá wa wọn kì í bóyá nífẹ̀ẹ́ àlejò tó wọn kì í jọ ẹ̀ pátápátá làwọn bàbá wa ṣe máa ń gbé nǹkan sínú nígbà táwọn òyìnbó dé wọ́n wá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n gbé missionary wá wọ́n kọ́ wọn wọ́n ní kó máa kàwé ìwé tí wọ́n ní kó máa kà ǹjẹ́ èdè wa ni wọ́n fi kọ́ wọn wọ́n fi style fẹ́ fi gba èdè wa kúrò wọ́n gbé èdè òyìnbó wá fún wọn kó máa sọ èdè òyìnbó àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní sọ èdè òyìnbó àwọn ọmọ ń délé wọ́n ń sọ èdè òyìnbó sí àwọn bàbá wọn ṣùgbọ́n tó pé Yorùbá ló gbọ́n jù Yorùbá ní làákàyè púpọ̀ Òṣùpá Sáìdì ó kọrin kan ó ní tó bá mọ Bánkúbà ó lóò lè mọ Dínkùdì àwọn bàbá wa fi Bánkúbà hàn òyìnbó wọ́n tọ́jú Dínkùdì sínú ikùn wọn tí àwọn bàbá wọn bá ṣe bẹ́ẹ̀ ni ohun tó ń jẹ́ èdè Yorùbá lẹ́nìí kò ní sí lórí ilẹ̀ ṣe pé àwọn Àjàyí Crowther many of àwọn ọmọ Yorùbá tí wọ́n ti dàgbà tí wọ́n ti lọ àtàwọn tó tún kù many of them ò lè sọ èdè Yorùbá mọ́ ṣùgbọ́n àwọn kan dúró ló wípé kò sí ní tó jọ èdè wa yìí ẹ bá lẹ́nu wa ní ó ní èdè Yorùbá ṣe ṣẹ́kù di èní gbọ́n tó fẹ́ bá èèyàn láyé jẹ́ tó fẹ́ kúyàn lẹ́rú àkọ́kọ́ gba identity ẹ̀ á gba language ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé tì wá wọ́n ní káwọn bàbá wa kí wọ́n ignore ẹ̀kọ́ gbóná àwọn bàbá wọn á pòwe pé tóyìnbó bá mu tíì máa mẹ̀kọ́ gbóná omi gbóná kan náà lájọ mu àrí àwọn bàbá tó yẹ pé tó fi jáde láyé wọn ò mu tíì wọ́n prefer ẹ̀kọ́ gbóná wọ́n gbèrè sí wá fún wa àwọn bàbá wa ní kó má wọ́rì àwọn ní ọkà táwọn ọmọ máa jẹ n táwọn bàbá wa ń jẹ nígbà yẹn ẹ̀rí bẹ́ẹ̀ mi wọ́n ṣe máa ń gùn ni n táwọn òyìnbó gbé wá fún wa ló ń gbé kánsà wá dèní dàárọ̀ yìí àwọn bàbá wa ohun tí wọ́n fi sílẹ̀ wọ́n protect oúnjẹ wa kò sí òde Yorùbá tẹ máa ṣe kódà bó jẹ́ London bó jẹ́ Amẹ́ríkà tí ẹ̀ ní rí àmọ̀là ń bẹ̀ tí ẹ̀ ní rí iyán tàbí sẹ̀mó níbẹ̀ kò wá sí òde Yorùbá tẹ máa ṣe tí ẹ̀ ní rí aṣọ òkè níbẹ̀ tí ẹ̀ ní rí ìró àti bùbá níbẹ̀ àwa tá wà nísìn àti wá ń go to the extent pé òyìnbó tó bá máa fẹ́ wa lọ́mọ ní ọjọ́ ìgbéyàwó wọ́n gbọ́dọ̀ wá aṣọ òkè àbẹ́ tí màá rí àwọn fídíò sí online sà aṣọ òkè lẹ gbọ́dọ̀ wọ̀ gbogbo àwọn òyìnbó tó máa ń fẹ́ ọmọ Yorùbá nísìn àwọn alága yẹn all the alágas Ọlọ́run bá mi bless yín Elédùmarè bá mi pẹ̀lú yín you are doing a perfect job òyìnbó ti wá ń dọ̀bálẹ̀ láti fẹ́ ọmọ wa ńlẹ̀ Yorùbá nísìn ara àkọsílẹ̀ táwọn bàbá wa retain fún wa nìyẹn wípé ìdọ̀bálẹ̀ ó ṣe kókó that's a sign of respect tiwa ní ilẹ̀ Yorùbá ní bá ṣe ń bá lọ yìí sáà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ orísun ilẹ̀ Yorùbá ò ní di òbu ẹ̀yin ọba ọmọ tán bílé ọgbọ́n ni mí tán gbé lọ sódò ìmọ̀ràn
mi ò ní bú yín I'm going to bú yín I call you àwọn bàbá wa àwọn bàbá even though some of my fans ló máa ń bí wọn Yorubawuyi àwọn bàbá yẹn kíní kan mo mọ̀ pé ló ń bí àwọn fans mi ni mo mọ̀ pé tẹ́ ń ṣe fún wa ó ń bí wọn nínú ni inú tèmi gan ò dùn sí tẹ́ ń ṣe fún wa but nígbà míì a máa ń pìfẹ́ omi tó lọ́wọ́rọ́ láti fi wẹ̀ tó tútù bá mú òtútù ti mú wa ńlẹ̀ Yorùbá ń sìn omi tútù ò ṣe fi wẹ̀ a dẹ̀ lè gbómi tó hó kaná ká dà sára láì bó ṣáàkì lèmi ṣe ń ṣe lọ́lọ́fọ̀ ọ̀rọ̀ fún yín ohun tá à ń prevent kó má ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ wọ́n ti ń tẹ ojú ẹ̀yin ọba mọ́lẹ̀ wọ́n ti ń na ọba láàrin gbangba àtà wọ́n ti ń pa ọba wọ́n ti ń fi ẹran ọba yílẹ̀ ìgbà wo lẹ fẹ́ continue dà ṣé bó ṣe máa lọ lélẹ̀ gbogbo ẹ̀yin ọba ẹ fi ra yín sípò ọba ṣàkátà pàrà báyìí ni àgbàlagbà máa ń sin tọ́tí tó bá yí láì jó di kẹlẹ̀bẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin tó wá jẹ́ olóṣèlú ní ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin governors yẹn pátápátá I am here pleading yìí tó bá jẹ́ ọmọ ọkọ nínú yín which mo mọ̀ pé ọmọ ọkọ ni gbogbo yín o ẹ má jẹ́ kí agbára gùn yín ẹ má jẹ́ kí agbára rúbò yín lójú tẹ́ bá fi máa yẹ̀yẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá débi pé àwọn tí wọn wá jẹ́ nǹkan kan nínú ayé wọ́n máa wá sọ pé àwọn ọba wa ò jẹ́ nǹkan kan Ọlọ́run ló gbé yín sípò lẹ́nu gómìnà ní many of you ẹ wá bá ọba lórí àpèrè ni ẹ máa fi ọba yẹn sórí àpèrè kúrò lórí ibi tẹ́yin wà ní ẹ lè tẹ̀síwájú nínú political place yín o political position yín o but ọba will still be ọba ikú nìkan ló máa ń gbaṣọ lọ́rùn ewúrẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá ikú nìkan ló máa ń já wọn nítàn mọ́ torí kò sí ẹni tó máa ń gbé ayé gbé sí títí láéláé tó bá wá rí bẹ́ẹ̀ pé ikú nìkan ló lè já wọn nítàn mọ́ mo fi orí adé mo fi bẹ̀ gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín mo fi Elédùmarè mo fi bẹ̀ yín mo fi ìṣẹ̀dá yín mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ this is the time you guys should all respect our obas ẹ má jẹ́ kí agbára gùn yín ẹni tẹ́ wá jẹ́ ọba wa náà látòrí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Ọọ̀ni Ifẹ̀ ẹ jọ̀ọ́ sà ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe kinní kan èmi bí ṣe wà I am a very disciplined person mo máa ń ṣeré o but kinní kan kì í yin rẹ̀ lọ́bẹ̀ lọ́rọ̀ tèmi Bọ́lá Ahmed Tinubu ṣe kinní kan pàtó wọn ṣe wọlé wọ́n lọ sí ààfin Àwùjalẹ̀ wọ́n dá ààfin Àwùjalẹ̀ ǹjẹ́ mọ̀ kan tí bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe tẹ́ bá mi kọ sí comment section tẹ́ ẹ bá mọ̀ náà àti tẹ́ bá ti gbàgbé màá rán yín létí because mo mú fídíò yẹn wá sórí page mi fẹ́yìn tẹ́ bá ti máa follow mi tẹ́ bá ṣe ẹ̀rín mi for the first time Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ sí ààfin Àwùjalẹ̀ wọ́n wá náà ẹ wo age Tinubu kan ti dàgbà to be sincere Tinubu is an old man wọ́n wá lọ sí ààfin apart from wọ́n jẹ́ old man wọ́n tún wá jẹ́ first citizen of Nigeria of today wọ́n wá lọ sí ààfin Àwùjalẹ̀ Tinubu wá dọ̀bálẹ̀ Tinubu president Bọ́lá Ahmed Tinubu in 2024 yìí wọ́n wá dọ̀bálẹ̀ àbí 2023 àbí 2024 one of the two remind me but baton the president in Tinubu wá ń sọ̀rọ̀ wọ́n ní àwọn gba call láti ọ̀dọ̀ bàbá Àwùjalẹ̀ wípé bàbá Àwùjalẹ̀ sọ pé fún mi ní appointment ìgbà wo ni kí n wá bá ẹ Tinubu wá ní àwọn wá rẹ́rìn
àwọn ní àwọn ti gbọ́ wípé bàbá fẹ́ rí mi bàbá fẹ́ rí mi ni. Tinubu have to leave his presidential seat. Governor Seyi Makinde, Governor Adeleke, Governor Ayédàtiwa, Governor Sanwó-Olú, Governor ìwọ ló tún kù nínú yín. Mo fi Elédùmarè, mo fi bẹ̀ yín. Tẹ́ ẹ bá learn anything lára Tinubu, ẹ bá mi learn ẹyọ̀kan yẹn lára ẹ̀. Tinubu bó ṣe burú tó, bó ṣe ní agbára tó, governors lẹ́yìn o, ṣe mọ̀ pé ẹ̀ lágbára tó president. He left his office and went to Baba Awujale's palace. I was surprised. And not just surprised, I was so happy. Inú mi dùn gan wípé tí wọ́n ń pè ní ọmọ Yorùbá ni. Tó bá wá rí bẹ́ẹ̀, tí Tinubu bá fi lè tó wá lè gbéra lọ bá Àwùjalẹ̀, kábíyèsí ọba Àwùjalẹ̀ Ìjẹ̀bú, from Abuja to Ìjẹ̀bú, ẹ wo distance yẹn o. Even at risk tó jẹ́ wípé boko ní gbogbo ìgbà yẹn ó ti ẹ̀ sì le jù báyìí lọ. If Tinubu can do that, ìfẹ́lẹ́ dùn máa rìn bẹ́yìn, ẹ máa ṣàpọ́nlé àwọn ọba wa. Kódà tó ń bá ṣe ohun tí ò dáa, ẹ má jẹ́ kó jẹ́ online. Bá Tinubu fáwọn ọba wa pé ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó. Dó mo respect bàbá Ọbásanjọ́ o, ṣùgbọ́n kinní yẹn ó ṣe mí lára bákan. Ọbásanjọ́ telling àwọn ọba ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó. Ọba ni wọ́n. No matter how small or how little they are, ọba ni wọ́n. Kò bá yẹ pé èèyàn olóṣèlú lẹ kó wọn síbẹ̀ o, tó bá wọlé o, kẹ́ni kọ́ dọ̀bálẹ̀ fún yín, bá nìkan lanu kẹ́ máa yàgbẹ́ sí. Problem gbogbo yín jọ nìyẹn. N tí yóò bá rí kò kí ń ríyàn lára, àárí kò ní bí wa nínú. Kò bí wa nínú. Kẹ́ máa wá ṣe, kẹ́ máa fi hàn wá. Bí kí n gbé ṣòro sí, kí n máa bú yín. Bọ́ta ṣe ń wò mí, lọ̀rẹ́ ń wò mí, bọ́mọ Yorùbá ṣe ń wò mí, lẹ́ni tó jẹ́ ọ̀tá alẹ̀ Yorùbá ń wò mí. Àwọn èèyàn ṣe máa pé Yorubawuyi support wọn ni Yorùbá wọn. I wish pé one on one, ẹ̀yin bàbá yìí, one on one kémi àti yín kàn lè pàdé, kẹ́kàn jókòó, kí wọ́n sọ ohun tó wà nínú mi fún yín, kí n ṣàlàyé ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ṣe gbogbo ọmọ Yorùbá tó ń dùn wá lọ́kàn, tí mo ń pẹnu sọ, kí n wá sọ lójú yín báyìí. Kíní kan ló bá ń forí bíbẹ́ ṣe, ọba ò kí ń mẹ́jẹ. Nígbà tí mo bá sọ̀rọ̀ tán, tó bá wùn yín kẹ́ ẹ gbọ́, tó bá wùn yín kẹ́ nìkan lọ pa mí. Kò ní jẹ́ gbangba wá líà, kò ní jẹ́ta gbangba. Please respect our ọba. Ẹ wo, mo ti fẹ́ máa sọ̀rọ̀ jù, jẹ́ kí n dúró báyìí. Kò jẹ́ pé mò ń bí ewì àbí mi náà rí bẹ́ẹ̀. Yorubawuyi lórúkọ mi. Yorubawuyi lèmi ń jẹ́. If you are seeing this page for the first time, a máa ṣe self-appraise níbí yìí o. Ẹ̀mí pákálòlò ni mí, kí n tó jókòó, kí n tó rojọ́ kó tó pọ̀ tó báyìí, kí n tó wá gbé wá fún yín, kí n tó rò ó gan pé kí ló ń ṣẹlẹ̀. Ó yẹ kẹ́ yìn mí o, ẹ máa yìn mí. Kò yí sí kákálòlò máa sọ̀rọ̀. Yorubawuyi lórúkọ mi. Self-appraise yìí náà ni o. Yorubawuyi ni mò ń jẹ́. If you are seeing this page for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adáwọ̀nlẹ̀ Yorùbá. Ìyá olóyè rẹpẹtẹ. Àbẹ̀ní ọmọ ò ṣe é pààrọ̀. Ẹni tó máa pààrọ̀ Àbẹ̀ní, ó máa déwájú federal government. Tó ń bá wá sign ẹ̀ fún, ó máa déwájú Elédùmarè. That is to say, ìyó kí ń rí Elédùmarè lójú lásán o. A kú bí 99 times years. A wá padà wá. Tó bá wá padà wá ń gbà yẹn, ó lè wá di Mẹ̀túsẹ́là. Kó wá dára tó bá hùn. Ẹ̀yin tèmi. If you have not subscribed to my YouTube channel, what are you waiting for?
ẹ tẹ subscribe button yín, ẹ má wá gbàgbé láti tẹ notification bell yín kẹtẹ sí all. Tẹ bá wá tẹ sí all, fídíò wa ẹ máa bá wa share fáwọn friends and family. Fídíò wa jẹ́ kí comment máa lọ fún recommendation. Lórí fídíò wa ẹ máa invite àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ kó máa wá gbọ́ ọ̀rọ̀ tí Yorùbáwùyí ń sọ, kó mọ iyì tó wà lára ilẹ̀ Yorùbá. Ẹ má wàá gbàgbé anywhere tẹ bá wà, ẹ jẹ́ kí ẹ máa fi èdè Yorùbá máa fi tọ́ àwọn ọmọ yín, kí àwọn ọmọ yín kí wọ́n mọ̀ ọ́n sọ, kí wọ́n mọ̀ ọ́n kọ. Níbi táwa bá dé yìí, ẹ jẹ́ kí ọmọ yín tẹ́ ẹ bí sílùú òyìnbó kó mọ òwe pa. Ó lè jẹ́ mùsùlùmí ni yín, you can continue with your Islamic religion, nobody tó dispute yẹn. Ẹ kàn máa wà fanatic, kẹ́kọ̀ọ́ rántí pé ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ ní Yorùbá. You should think Yorùbá first. Ó sàn ju ọmọ ìyá yín nínú ẹ̀sìn lọ. If you are a Christian, either you living in ìlú òyìnbó or you are living in Nigeria, because àwọn ọmọ mi tí wọ́n bí sí Nigeria gan wọn ò gbọ́ Yorùbá. Wọ́n sọ Yorùbá di fanakula lè retí wa ṣá. Sáàsì kí fanakula Ọlọ́run ló mọ iye owó tí tíṣà mi gbà lọ́wọ́ ọmọléèwé lórí pò sọ èdè wa. Lọ́wọ́ yìí tí tíṣà bá na ọmọ yín pò sọ Yorùbá, ẹ lọ sí school yẹn lọ fà á ní etí. Tíṣà kọ́ ọmọ mi lóyìnbó ni mo sọ fún ẹ. Àsìkò tó bá fẹ́ sọ èdè Yorùbá jẹ́ kó sọ. Ibi tọ́rọ̀ ń lọ yìí, èyàn oníṣẹ̀ṣe, if you want to be oníṣẹ̀ṣe, just don't be fanatic. If you want to be a Christian, jẹ́ Kristẹni tó wà tolerant. Mùsùlùmí ni ẹ, jẹ́ Mùsùlùmí tó wà accommodating. Nígbà kẹtù ìtàn ilẹ̀ Yorùbá pa fún wa Ọlọ́run. Èyí táwọn òyìnbó, àwọn missionary, àwọn gbá àwọn àwo tí wọ́n ti fọ́ lójú, a máa restore ẹ̀. Àwọn àgbà ṣì wà lórílẹ̀, a sì láwọn bàbá tán ti 100. You guys should go and be visiting your àgbààgbàs. Àwọn bàbá tán ti 100, ẹ máa lọ bèrè tán lọ́wọ́ wọn. Ẹ bá ti ń lọ síbẹ̀, ẹ gbé rìkọ́dà dání, ẹ rìkọ́dù ohùn wọn, ẹ bèrè àwọn orí kẹ tó lọ, ẹ kọ àwọn nǹkan oríṣiríṣi kalẹ̀, ẹ mú báírò àti ìwé, ẹ kọ wọn ka. You see me, ẹ rí kí n lójú mi every time. Mi ò lọ sí school, ṣùgbọ́n mi ò lọ sí school much o, but every time I am full of research. Ẹ ṣe research, ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn, ẹ kọ ìwé, gbẹ̀ntẹ́ mọ̀wé kọ, tẹ mọ̀wé, ẹ kọ̀wé oríṣiríṣi nípa ilẹ̀ Yorùbá. Àwọn kan tẹ gbọ́ ẹ kọ́. You see now, I don't want to go there, but that would be a story for another day, of another day. No, for another day. Mi ò gbóyìnbó. Ìtàn ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. Àwọn kílókù ẹ̀, àwọn ní tíátà, ẹ rí pé ní wọ́n sìn, wọ́n ti ń ṣe movie wọn tó mówó wá nísìn. Movie wo ni? Ẹ lè bá mi kọ yẹn sí comment section, kọ́ ẹ pé gbogbo èmi máa sọ gbogbo ẹ̀. Movie àwọn, ẹ bá mi dákọ̀ àwọn movies tí ó mú owó wá fún àwọn tí wọ́n ń ṣe story nílẹ̀ Yorùbá nísìn, tí wọ́n ṣe movie nílẹ̀ Yorùbá. Ẹ bá mi sọ, ṣé movie òyìnbó ni àbí movie kìíní? See you on my next show. Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Yorùbáwùyí ni mo ń jẹ́. I love you. Ẹ ṣé tẹ́ bá like show, ìbá wa tẹ thumb up lórí ẹ̀, kẹ́ bá wa share.